nǹkan tí ó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ máa bú Alhaji Hamzat Oríyọmí lórí ọ̀rọ̀ fídíò tí wọ́n ṣe ojú pé nítorí Alhaji Oríyọmí wọ́n ti hùwà ẹ̀dá kan láàrin àwọn àti Àgbàlá Gabriel tó ti mú káwọn èèyàn rẹ oró wọn sínú. Òun ló fà á tọ́pọ̀lọpọ̀ fi ń jáde against Alhaji Hamzat lórí ọ̀rọ̀ àpótí ẹ̀rí yẹn. Ẹlẹ́ẹ̀kejì, bàbá wòlíì kan tó ń blame tó ń pariwo àpótí ẹ̀rí yẹn kìnìkan yẹn, ẹ jẹ́ ká bèrè lọ́wọ́ tiyín náà. Ìdí tẹ́yìn náà fi ń pariwo Oríyọmí ò dá Oríyọmí ò dá kò ṣe òun ní pé torí pé lọ sí ọ́fíìsì Oríyọmí kò fún yín ní attention ẹ̀ ráyè láti rí lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel. Ìyẹn lẹ́yìn náà fi ń pariwo báyìí ẹ̀yin náà ẹ wù gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run ẹ̀rẹ̀ ẹ̀rọ èèyàn sínú láti gbà yẹn dé sí i. Ibẹ̀ tí ẹ kọ́ mu lọ́jàre ìyẹn wà láti anybody nìyẹn. Let me tell you something lórí ọ̀rọ̀ Alhaji Oríyọmí Hamzat. Oríyọmí Hamzat is not in the post láti dá sí ọ̀rọ̀ yẹn, ṣùgbọ́n ká ní pé ìgbà tí a ti pariwo tipẹ́tipẹ́ kí àwọn tí wọ́n gbé dání tòótọ́ kí wọ́n lọ máa discipline àwọn tí wọ́n fi ń parọ́, irú ọ̀rọ̀ tó dé ọ̀dọ̀ Oríyọmí Hamzat yìí kò ní débẹ̀ débi tí Oríyọmí Hamzat tó máa ṣe kí ni tó máa dá sí ọ̀rọ̀ tí kò tiẹ̀ mọ ojú ọ̀nà ẹ̀ rárá. Ẹ lọ gbìyànjú ẹ lọ try láti lọ gbé àpótí Bamurojẹ́ Sàwúlàmì kẹ gbé lọ sí Oríyọmí náà. Even ṣé lójú ọ̀nà tó bá ti ń gbé ni òní máa mí ni òní máa mì mọ́ yín lọ́wọ́ ni nítorí pé bíkọ́ ni confirm ẹ̀ àjọ wàtá ẹ lọ wò dáadáa. Àwọn tí Ọlọ́run fi rán nìyẹn, àṣírí yẹn wà láàrin àwọn àti Ọlọ́run. Ẹ lọ wo òkìkí ẹ̀rí tó fẹ́ tó ti Bamurojẹ́ Sàwúlàmì mi ò tí ì rí nítorí pé ó ń ṣe iṣẹ́ bó ti tọ́, ó ń rìnrìn àjò àwọn tí wọ́n fi ọkọ̀ gbà á, ó ń rí bẹ́ẹ̀ fún wọn. Bí ó bá ń ṣe pé kó má di ohun tí kíní ni àwọn nǹkan tí Bamurojẹ́ Sàwúlàmì kan ti ń rí lórí ọ̀rọ̀ alápòtí ẹ̀rí gan, ó fẹ́ jẹ́ kí in fact àwọn náà dẹ̀ fẹ́ bínú ni. Ṣùgbọ́n nísìnyí mo mọ̀ pé káwọn náà take action nítorí ọ̀pọ̀lọpọ̀ èyí tí wọn ò fi ẹ̀rí pè tí a ò dá ẹ̀rí mọ́ yín tẹ́ lọ́ ń gba ẹ̀rí tẹ́ ń ba ẹ̀rí jẹ́ fẹ́lẹ́rì. Ẹ kíyèsí ẹ̀yin tí ẹ̀bà ọmọ tó ń pè lẹ́rìí wò ó, ọmú ẹ̀rí ni mí, omi ẹ̀rí ni mò ń mu, oúnjẹ ẹ̀rí ni mò ń jẹ, aṣọ ẹ̀rí ni mò ń wọ̀. Àwọn wo ni wọ́n ń gbébi ẹ̀rí? Àwọn tí wọn ò lójú tí wọ́n ríran, àwọn tí wọn ò lẹ́nu tí wọ́n ń sọ̀rọ̀, àwọn tí wọn ò létí tí wọ́n ń gbọ́ àròyé àwọn ẹ̀dá, àwọn tí wọn ò wọṣọ tí wọn ò sì rìn wòwò, àwọn tí wọn ò lẹ́sẹ̀ tí wọ́n rìn, wọn ò lápá wọn sì máa jẹ jálente. Àwọn àlìjíìnù, àwọn rọ̀bà bíi ìlà, àwọn Jákọ́bì yàmọ́sọ̀bà ẹ kúrò ń bẹ̀. Ọ̀rọ̀ kan wà tètè máa ń gbọ́ tètè yẹn ò ní gbọ́ mímọ̀ láyéláyé. Ọlọ́run fún àwọn kérúbù àti sẹ́ráfù ní àwọn ohun àṣírí ńlá, àwọn tí ó ní agbára, ṣùgbọ́n àwọn ọmọ kéékèèké sì yìí kọ́ wọ́n ti ń bàjẹ́. Ẹ ó yá ẹ jẹ́ káwọn àgbàlagbà ẹ jẹ́ àlọ́ túnbẹ̀ ṣe. Àìmọye àwọn àpótí ẹ̀rí láàrin bẹ̀rẹ̀ náà tó ń gbólúgbòhùn síbẹ̀ ìkọ́lá mi lọ́kọ́lẹ́ olóòrán ní pẹ́sífọ́ọ̀mù mi yẹn olúgbòhùn wà gbogbo ọ̀kan nínú ṣọ́ọ̀ṣì. Àwọn ọmọ àwọn tí wọ́n gbé ìpè dání tó ní ìtumọ̀ nínú ayé wọn. Bíbélì sọ pé àwọn tí mo pè ní mo yàn, àwọn tí mo yàn ni mo ṣe lógo. Ẹ lọ wọ àwọn tí Olódùmarè pè tó yàn, Ọlọ́run dá wọn lọ́lá ni. Ṣùgbọ́n ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ wa lónìí ní tí a ò mọ̀ àwa ń ṣe àwa ń bàjẹ́ fáwọn tó ní ìmọ̀ ẹ̀. Bí ìpìlẹ̀ bá ti bàjẹ́ kí lè lọ́dọ̀dọ̀ fẹ́ ṣe. 99% ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ní àpótí ẹ̀rí they were just doing rubbish nítorí pé àwọn tí a fi rán fíù ni díẹ̀ ni ní ọ̀pọ̀lápè díẹ̀ láòrè. Àwọn tá a fún ní ìwọ̀nba làwọn tá a fún, àwọn tá a fi pè, àwọn tí wọ́n níṣẹ́ òun lóòótọ́, àwọn ẹgbẹ́rún Ọlọ́run, àwọn tí wọ́n mọ̀ nǹkan tí wọ́n mọ̀, àwọn tí wọ́n lè ṣe nǹkan tí wọ́n lè ṣe. Kí irú àpótí ẹ̀rí Bamurojẹ́ Sàwúlàmì kó lọ sínú àgídìgbò yẹn tó bá gbàdúrà láti rí ire wọ́n máa rí ire, tó bá dẹ̀ wá nǹkan míì àràkàrà lọ́ fẹ́ dá, ìtukùtù lọ́ máa tú, ìrìkúrì lọ́ máa ríṣẹ́. Àwọn tó fẹ́ tu àpótí ẹ̀rí wò ikú ni wọ́n fi ikú, ẹ̀wọ́n tó fẹ́ tu wò ẹ̀fẹ́ fi kú ni nítorí ohun tí ẹ ò mọ̀ lẹ́ ń wádìí. Ṣùgbọ́n àwọn tí wọ́n máa ń pa ìdí bàkọ́jẹ́ òun ló jẹ́ ká lè sọ̀dá fún pé ìfún abẹ́yà kò sí mọ́. Torí àwọn ọmọ bíi tí ẹ̀rí òdodo wà, ọmọ kan máa ń pọ́ ọmọ kan ní tìmí láwùjà. Mo fi ẹ̀mí bá ẹ̀mí ọmọ yẹn rìn, mo rí pé òun náà gba ẹ̀rí, ó gbà ń tòótọ́, ó ń ṣe mímọ́ bẹ́ẹ̀, Ọlọ́run ti ń dá lóhùn ní mímọ́, ọmọ náà pè ní Jásẹ́mi Túlà yẹn. Nǹkan tí ó jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ máa bú Alhaji Hamzat Oríyọmí lórí ọ̀rọ̀ fídíò tí wọ́n ṣe ojú pé nítorí Alhaji Oríyọmí wọ́n ti hùwà ẹ̀dá kan
láàrin àwọn àti Àgbàlá Gabriel tó ti mú káwọn èèyàn rẹ oró wọn sínú. Òun ló fà á tọ́pọ̀lọpọ̀ fi ń jáde against Alhaji Hamzat lórí ọ̀rọ̀ àpótí ẹ̀rí yẹn. Ẹlẹ́ẹ̀kejì, bàbá wòlíì kan tó ń blame tó ń pariwo àpótí ẹ̀rí yẹn kìnìkan yẹn, ẹ jẹ́ ká bèrè lọ́wọ́ tiyín náà. Ìdá ìnáwó fi ń pariwo Oríyọmí ò dá kò ṣe òun ní pé nítorí pé lọ sí ọ́fíìsì Oríyọmí kò fún yín ní attention ráyè láti rí lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel. Ìyẹn lẹ́yìn náà fi ń pariwo báyìí, ẹ̀yin náà ẹ wò gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run ẹ̀rọ èèyàn sí inú láti gbà yẹn dé sí i. Ibẹ̀ tí ẹ kọ́ mu lọ jàre, ìyẹn wà láti anybody nìyẹn. Let me tell you something lórí ọ̀rọ̀ Alhaji Oríyọmí Hamzat. Oríyọmí Hamzat is not in the post láti dá sí ọ̀rọ̀ yẹn, ṣùgbọ́n ká ní pé ìgbà tí a ti pariwo tipẹ́tipẹ́ kí àwọn tí wọ́n gbé dání tòótọ́ kí wọ́n lọ máa discipline àwọn tí wọ́n fi ń parọ́, irú ọ̀rọ̀ tó dé ọ̀dọ̀ Oríyọmí Hamzat yìí kò ní débẹ̀ débi tí Oríyọmí Hamzat tó máa ṣe kí ni tó máa dá sí ọ̀rọ̀ tí kò tẹ̀ mọ ojú ọ̀nà ẹ̀ rárá. Ẹ lọ gbìyànjú ẹ lọ try láti lọ gbé àpótí Bamurojẹ́ Sawulami kí ẹ gbé lọ sí Oríyọmí náà. Even ṣé lójú ọ̀nà tẹ́ bá ti ń gbé ni òní máa mí ni òní máa mì mọ́ yín lọ́wọ́ ni nítorí pé bíkọ́ ni confirm ẹ̀ àjọ wàtá ẹ lọ wò dáadáa. Àwọn tí Ọlọ́run fi rán nìyẹn, àṣírí yẹn wà láàrin àwọn àti Ọlọ́run. Ẹ lọ wo òkìkí ẹ̀rí tó fẹ́ tó ti Bamurojẹ́ Sawulami mi ò tí ì rí nítorí pé ó ń ṣe iṣẹ́ bó ti tọ́, ó ń rìnrìn àjò àwọn tí wọ́n fi ọkọ̀ gbà á, ó ń rí bẹ́ẹ̀ fún wọn. Bí ó bá ń ṣe pé kó má di ohun tí kíní ni àwọn nǹkan tí Bamurojẹ́ Sawulami kan ti ń rí lórí ọ̀rọ̀ alákòótí ẹ̀rí gan, ó fẹ́ jẹ́ kí in fact àwọn náà dẹ̀fẹ́ bínú ni. Ṣùgbọ́n nísìnyí mo mọ̀ pé káwọn náà take action nítorí ọ̀pọ̀lọpọ̀ èyí tí wọn ò fi ẹ̀rí pè tí a ò dá ẹ̀rí mọ́ yín tẹ́ lọ́ ń gba ẹ̀rí tẹ́ ń ba ẹ̀rí jẹ́ fẹ́lẹ́rì. Ẹ kíyèsí ẹ̀yin tí ẹ̀bá mọ́ tó ń pè lẹ́rìí wò ó, ọmú ẹ̀rí ni mí, omi ẹ̀rí ni mò ń mu, oúnjẹ ẹ̀rí ni mò ń jẹ, aṣọ ẹ̀rí ni mò ń wọ̀. Àwọn wo ni wọ́n ń gbébi ẹ̀rí? Àwọn tí wọn ò lójú tí wọ́n ríran, àwọn tí wọn ò lẹ́nu tí wọ́n ń sọ̀rọ̀, àwọn tí wọn ò létí tí wọ́n ń gbọ́ àròyé àwọn ẹ̀dá, àwọn tí wọn ò wọ́ṣọ tí wọn ò sì rìn wòwò, àwọn tí wọn ò lẹ́sẹ̀ tí wọ́n rìn, wọn ò lápá wọn sì máa jẹ jálente. Àwọn àlèjíìnù, àwọn rọ̀bà bíi ìlà, àwọn Jákọ́bì yà mọ́sọ̀bà ẹ kúrò mbẹ́. Ọ̀rọ̀ kan wà tètè máa ń gbọ́ tètè yẹn ò ní gbọ́ mímọ̀ láyéláyé. Ọlọ́run fún àwọn kérúbù àti sẹ́ráfù ní àwọn ohun àṣírí ńlá, àwọn tí ó ní agbára, ṣùgbọ́n àwọn ọmọ kéékèèké ìsìn yìí kọ́ wọ́n ti ń bàjẹ́. Ẹ ó yá ẹ jẹ́ káwọn àgbàlagbà ẹ jẹ́ àlọ́ túnbẹ̀ ṣe. Àìmọye àwọn àpótí ẹ̀rí láàrin bẹ̀rẹ̀ náà tó ń gbólúgbòhùn síbẹ̀, ìkọ́lá mi ìkọ́lẹ̀ olóòrò ní pẹ́sífọ́ọ̀mù mi yẹn olúgbòhùn wà gbogbo ọ̀kan nínú ṣọ́ọ̀ṣì. Àwọn ọmọ àwọn tí wọ́n gbé ìpè dání tó ní ìtumọ̀ tó sì ní ìtumọ̀ nínú ayé wọn. Bíbélì sọ pé àwọn tí mo pè ní mo yàn, àwọn tí mo yàn ni mo ṣe lógo. Ẹ lọ wo àwọn tí Olódùmarè pè tó yàn, Ọlọ́run dá wọn lọ́lá ni. Ṣùgbọ́n ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ wa lónìí ní tí a ò mọ̀, àwa ń ṣe àwa ń bàjẹ́ fáwọn tó ní ìmọ̀ ẹ̀. Bí ìpìlẹ̀ bá ti bàjẹ́ kí lè lọ́dọ̀dọ̀ fẹ́ ṣe. 99% ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ní àpótí ẹ̀rí they were just doing rubbish nítorí pé àwọn tí a fi rán fíù ni díẹ̀ ni ní ọ̀pọ̀lọpọ̀ díẹ̀ láòrè. Àwọn tá a fún ní ìwọ̀nba làwọn tá a fún, àwọn tá a fi pè, àwọn tí wọ́n níṣẹ́ òun lóòótọ́, àwọn ẹgbẹ́rún Ọlọ́run, àwọn tí wọ́n mọ̀ nǹkan tí wọ́n mọ̀, àwọn tí wọ́n lè ṣe nǹkan tí wọ́n lè ṣe. Kírú àpótí ẹ̀rí Bamurojẹ́ Sawulami kó lọ sínú àgídìgbò yẹn, tó bá gbàdúrà láti rí ire wọ́n máa rí ire, tó bá dẹ̀ wá nǹkan míì àràkàrà ló fẹ́ dá, ìtukùtù ló máa tú, ìrìkúrì ló máa ríṣẹ́. Àwọn tó fẹ́ tu àpótí ẹ̀rí wò ikú ni wọ́n fi ikú, ẹ̀wọ́n tó fẹ́ tu wò ẹgbẹ́ mi kú ni nítorí ohun tí ẹ ò mọ̀ lẹ́ ń wádìí. Ṣùgbọ́n àwọn tí wọ́n máa ń pa ìdí bàkọ́jẹ́ òun ló jẹ́ ká lè sọ̀rọ̀ àbíyẹ́ pé ìfún abẹ́yẹ́ kò sí mọ́. Torí àwọn ọmọ ibi tí ẹ̀rí òdodo wà, ọmọ kan máa ń pọ́ ọmọkọ́ni tìmí láwùjà. Mo fi ẹ̀mí bá ẹ̀mí ọmọ yẹn rìn, mo rí pé òun náà gba ẹ̀rí, ó gbà ń tòótọ́, ó ń ṣe mímọ́ bẹ́ẹ̀, Ọlọ́run ti ń dá lóhùn ní mímọ́, ọmọ náà pè ní Jásẹ́mi Túlà yẹn.